obìnrin ìròrí wo wà lágbé wáyé tó jẹ́ wípé wọn ò náà ní wá bó ti wù kó mọ̀ nítorí pé ọlọ́wà ò lè gbogbo ẹbí dà fọkùnrin gbogbo òbí tó ń ṣe bẹ́ẹ̀ kó lọ jáwọ́. Allahu Akbar. Ta ló mọ ọmọ tí ó yà rẹ lẹ́yìn wá ọ̀la. tó jẹ́ kórìí tó máa dáadé inú agogo dẹ ló ti ń wáyé. Ajá Amira Tamina tajà òbí rere. àti Ají Kọmọrùdín ọdún lámì ayé lóyún ni o. nínú eléyìí tó jáde tá a pè àkọlé ẹ̀ ní Amira for governor. ẹ wá gbórí lẹ́nu bàbá Amira ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ají Kọmọrùdín ayé lóyún ó yá o. Dada padà kíákíá dá padà. Òdì aṣọ ni kò ṣe é wọ̀ o ọmọ mi. Ọ̀rọ̀ tó sọ pátá ni mo gbọ́ ó yá kó jẹ́ òru sọ kò sọ bẹ́ẹ̀ mọ́ lójú mi. ẹ tún gbọ́ kan sí ẹgbà. inú bá dọ́kùnrin gbogbo ìwé tó kà kò ní fi ṣẹ́rú fẹ́ni bọ́dì. ìwúrà tó dìnyìndìnyìn ni ó lànà kọjá ni. Amira lélẹ̀ tó ń wá kẹ̀kẹ́ mẹ́rù wá o. ẹ wọlé ẹ jẹ́ ká lọ o. èmi Amira oníkẹ̀kẹ́ kí lọkùnrin ṣe tọ́bìnrin ò lè ṣe. èrò Mùṣí gbogbo ilẹ̀ máa wọlé Òṣòdì wọlé Ìkẹjà kò wọlé Ìyànà Pàjá mò ń lọ wọlé pẹ̀lú jẹ́ǹkì ẹ̀ ká máa fi dára wa dúró. ká ò bá mú iṣẹ́ ọtí tán. Ojú ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin rí lọ́wọ́ òbí lélẹ̀ yìí o. Ajitọ̀ yá Débísí kọ́rẹ́nsì àpẹ́sì. Ó yẹ dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn. ènìyàn ló burú ọlọ́run ò kálá bíníyàn bá yàn jẹ ọlọ́run kò ní rẹ̀ ń jẹ. Àwọ̀ gẹ́gẹ́ gbiná lẹ́ta. Ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀fà ó jẹjẹ lọ. Nínú ọdún CD àti VCD ìyá Amira for governor. Ajé Amadina ti Juma ẹni rẹ̀. Àti sista Mufli àti Kọ́láwọlé mo jẹrẹ. Gbogbo wọn ló kọ́ ní pàtúrà pẹ̀tẹ́ nínú ẹ̀. Ọdún CD àti VCD Amira for governor. Àti gbẹjáde. Marketed and distributed by Golden Pot Music. Igwe the giant marketer. Shop for Golden Pot Plaza. Alaba International Market. Ọjọ́ Alaba Lagos. Telephone 003-310-6999. Tàbí 0909-332-0570. Ọdún CD àti VCD Amira for governor. Orin Islam tó tún gbọ́ náírà yọ ní ẹgbàá bẹ́ẹ̀. Ó ti jáde tètè lọ́ra ti yẹn báyìí lẹ́sẹ̀kẹsẹ̀. Èmi ni taxi driver tí wọ́n wí international driver tó bá fẹ́. Ní mọ́tò bá ń fò lókè tó bá yà ó máa sáré gbé yìí débẹ̀ kíákíá. Ẹ má bẹ̀rù ẹ má fòyà nítorí pé international driver. Ají Ibrahim Labaika taxi driver. Tẹ́nà pípé Gọ́ǹsán lórí motion. Má dúró má rọ̀ṣẹ̀ ojú ọ̀nà ló wà. Èrò ọmọkọ̀ ọkọ̀ mẹ́rọ. Taxi driver lélẹ́yìí o. Ọdún CD àti VCD ẹ̀gbọ́n náírà yọ ọ̀rọ̀ wọn pàtó kìtìlẹ̀. Labaika taxi driver. Ó tún yẹ láwùdà. Kí leléyìí o? Owó ayé ògùngùn lù sàn. Èrò tí mo gbé wọ́n gbàgbé owó wọn o. Ọlọ́pàá bá dá mi dúró kí ni mo máa wí? Ẹ̀rí pé mo rògbò. Ilé dára tani taxi driver gbé owó lọ lọ́dọ̀ ìyàwó ẹ̀. Ajé Sofia Yankaola. Obìnrin pẹ̀lú owó. Ẹgbọ́n tí Yankaola wọ. aṣọ ṣálẹ̀ mi máa ta. Bẹ́ẹ̀ni mo fẹ́ máa ná. aṣọ ṣálẹ̀ mi máa ta o. Bẹ́ẹ̀ni mo fẹ́ máa ná. ọkùnrin Èkó ni màá gba ṣọ́ọ̀bù sí. ọkùnrin Èkó ni màá gba ṣọ́ọ̀bù sí o. àjẹ tó ní ìdúmọ̀ta o. Orí kọ́tà ó lè yá. Àwọn ẹlẹ́gìrì wọlé tìmọ̀tìmọ̀ ogun dé. Labaika kí ló ń ṣẹlẹ̀ lójú bàbá yìí o. Láwùdà. Òdodo mo gbówó wọlé. Òdodo mo gbówó wọlé. Èmi gan kọ́ mo lówó. Ọlọ́run ló fún mi lówó. Ṣùgbọ́n ìgbà tẹ̀bí dé àkókò lọ Dubai má. Ẹ tètè máa gbó. Ẹ má fọwọ́ kan yàwó mi nítorí Ọlọ́run ọba ẹ máa gbówó lọ. Àkòlì jálíyà kó. Pásàkọ̀lì bá ti lù. Ìnàlí bọ́tìlà kànà táwọn kọ̀. Ọdún CD àti VCD yìí taxi driver náà ni. Ají Kabiru Aláyẹ̀dẹ́ rẹ̀ Àsàlátù. Kí ni àṣírí owó tó ń fojoojúmọ́ wọlé? Tani aláṣọ funfun tó ń kọ ẹ̀yìn tí ò kọ ojú? Làbárẹ̀ dà. olóore mi ẹ máa kú ọjọ́ mẹ́ta àdúrà tẹ ṣe fún mi lóru ọjọ́ tẹ̀ wá àníyàn àwẹ̀ tẹ ní kí n ní fọjọ́ méje àti sàrà gbogbo ẹ̀ pátá ni mo ṣe tán iṣẹ́ tí mo ti ń lé ti pẹ́ wẹ́rẹ́ ló bọ́ sí owó ńlá iyebíye ni wọ́n sọ fún mi ṣùgbọ́n kinní kan ló tún jẹ́ kàyéfì fún mi ó tọ́dún méje tẹ́ ti ń ṣàdúrà fún mi àtìgbà yẹn ni mo dẹ̀ ti ń gbé sí ayọ̀ kí ló ti wá jẹ́ ẹ̀yin lẹ máa ń kọ́ sí mi
ẹ kọjú sí mi ẹ jọ̀wọ́ ká fojú ríra wa. ẹ wo alásọ̀mùmù yìí ṣe máa kọjú bó pẹ́ bóyá ẹ̀yin ẹ̀rọ audio CD àti VCD tá a pè àkọlé ẹni taxi driver ó ti jáde. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 002-067-3345 audio CD àti VCD orí Islam tá a pè àkọlé ẹni taxi driver suspense inú ẹ̀ lágbára jù ó ní gbàtẹ́ bára tẹ́ gbọ́ tẹ́ wò ló pé kẹ́ tó mọ bó ṣe lọ bó ṣe ṣẹlẹ̀ báyìí báyìí ẹ tètè lọ́ra tí yín ó ti jáde. ṣé kò sí bùrọ̀dá ṣé kò sí sísítà ó máa ṣọwọ́ àṣálẹ̀ torí tí yóò bá nídìí iṣẹ́ kan kì í dédé ṣẹ́ sílẹ̀. omi tí ojú mi la kọ́lé eléyìí o. amiru sise olórí rẹ lọkọ Mujidat Damilọlá Àsìmúnàlá tọkọtaya tó ń tọ́jú ẹbí tọ́jú ara Haji Mariam Akiki Láúdà. wọ́n lẹ́yìn abásùn tí a kìkì mọ́ríyá òun là ń jarun pálù bódi lóru mi ò ní fi tìjú kárùn láyéláyé owó tọ́bù fún èmi ìwọ ló máa san èèyàn kì í sì í fúyẹ́ kó sọ́kọ́ ń wíwọ́ sí 250,000 tèmi mọ́ tiẹ̀ ojú gbọ́dọ̀ tì mí o nínú mọ̀lẹ́bí ọlọ́run wá túbọ̀ máa ràn ẹ́ lọ́wọ́. ìgbà tí wọ́n rí jẹ́ níbẹ̀ lélẹ́yìí o àfi lójijì tíyàwó ọ̀rọ̀ kọ́ mọ́ o kí ló dé Haji Mujidat Damilọlá ó tún yá. kókó kasalamu alaikum ìyá ọkọ mi Àkíkí. káwọ ìjọba ti dé o wàhálà ti dé bìlísì ti dé o èmi ló pèsè kan lọkọ mi tó ti jáde nínú ilé ìrìnàjò ọlọ́jọ́ mẹ́ta ló dẹ́gbére fún mi kí wákàtí ọwọ́ yìí. ọ̀nà mi ò tí ì dé ẹjọ́ owó ẹ bá mi wá. òun ló mú mi sàtọ̀ yìí wá. òun ló mú mi sàtọ̀ yìí wá. ẹbí ọkọ bẹ̀rẹ̀ wàhálà. ènìyàn ń yọlẹ̀ ẹ̀dá ohun aburú ayọ̀ṣe òkú tó lóòsì ẹsẹ̀ rẹ̀ ti yọ síta òṣìkà tẹsẹ̀ mọ́rin ìyàwó ẹ̀ ti débí mo díjú mi ìyàwó nínà bí apọkọjáyé wò kí n tó lajú o wò mí kí n tó lajú o kó o ti lọ kẹrù rẹ jáde o. Haji Mariam Akiki náà yá. àbọ̀ ọgbọ́n mi ìyàwó kò rò pé ó kan kí méjì ọ̀rọ̀ ìkúnlẹ̀ kálẹ̀ yìí ọjọ́ tá a bá já pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ̀ nílé wa wàá gbà pọ́ lọ́hùn-ún ológa ẹ̀ wo bó ṣe ń ranjú olójú bẹ́ẹ̀ nílé wa ẹ̀rànjú mọ́ mi níwọ̀n ọba o. ẹ̀rànjú mọ́ mi níwọ̀n ọba. ẹni tí léyàwó jáde ó wá ń tinú ìyàbọ̀ sínú ìyà from fire to fire. omi tí ojú mi Haji Mujidat Damilọlá ó tún yá. orí mi èèwọ̀n ní ṣe ẹ̀dá mi èèwọ̀n ní ṣe orí mi èèwọ̀n ní ṣe ẹ̀dá mi èèwọ̀n ní ṣe ọmọ aláṣọ dá alákìsà ọmọ ẹlẹ́rọ wọn ṣe gungun ẹ̀dá mi èèwọ̀n ní ṣe. tani yóò rẹ obìnrin yìí lákùn. sómi tí ojú tó ń sun yìí ṣe máa gbẹ. ọkọ tó jáde tí ò padà wọlé níbo ló wà. pọ́pátì ọkọ ńkọ́. kí ni fámìlì ọkọ máa ṣe pẹ̀lú ẹ̀. ìdáhùn sí gbogbo ìbéèrè yìí. àfi kẹ́ ẹ̀rọ ojú sí àti VCD omi tí ojú mi kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ wò. iṣẹ́ ńlá ni wàláì. àti gbé jáde báyìí o. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 002-067-3345 ọdún sí àti VCD orí Islam tá a pè àkọlé ẹni omi jẹ́ ojú mi eléyìí tó dùn ó fi gbogbo ara yàtọ̀ ẹgbà bẹ́ẹ̀ ó kọjá àfẹnuròyìn ó ti jáde ẹ̀ tètè lọ́ra tí yín o. alájà Sofia Yanka Ọlátúndé ó lọ́kọ tó ń bẹ̀rẹ̀ ẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀ ọkọ tó fẹ́ o Amiru Hasan Sise olórí rẹ̀ ẹ̀tọ́ obìnrin women rights lakọ́lé VCD eléyìí ó tún kọjá àfẹnuròyìn tọkùnrin tóbìnrin tọkọtaya ló kún dọ̀ra kẹ́gbọ́ kẹ́wò kẹ́mọ́ bó ṣe ń lọ ajírẹ́bí dasi níbi tó lágbára dé nínú VCD ẹ̀tọ́ obìnrin women rights Haji Sofia Yanka Ọlá ló ń jà fẹ́tọ́ obìnrin o ẹ wo àti kẹ́ra VCD orí Islam yí ẹ̀tọ́ obìnrin women rights kájọ fojú ló ń jẹ ayọ̀ jẹ VCD orí Islam ẹ̀tọ́ obìnrin women rights àti gbé jáde marketed
marketed and distributed by Golden Point Music shop 4 Golden Point Plaza lẹ́yìn Abuja Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 002-067-3345 àti 003-310-6999 fíìsì orin Islam tá a gbé akọ́lé ẹ̀ ní ẹ̀tọ́ obìnrin woman rights Ajia Sofia Yakaola àti Ajia Amiru Hasan Sisi olórí rẹ ni o ó ti jáde. ó tẹ́ mi lọ́rùn ó tẹ́ mi lọ́rùn ó tẹ́ mi lọ́rùn ìbọ́kọ̀ mu gàrí ju kó fẹ́yàwó lé mi lọ. Allahu Akbar fíìsì orin Islam ó tẹ́ mi lọ́rùn lẹ́lẹ́yìí o. Ajì Amọ̀rú Fatima jẹ́ kí n kó fọ́. Ajì Kọ̀mọ́rù dín ọdún lámì ayé lóyún. Sẹ́yìdá Mẹ́ríàm Àkìkí àti Sẹ́yìdá Kìfáyà Síngà ẹni ayé ń fẹ́. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló kọrin dára. Nínú fíìsìdì yìí tá a gbé akọ́lé ẹ̀ ní. Ó tẹ́ mi lọ́rùn. Orin gbé orin wọlé ni. Àgbọ̀túnkú àwòtúnwò. Fíìsìdì ó tẹ́ mi lọ́rùn ni o. Ajì Amọ̀rú Fatima jẹ́ kí n kó fọ́. Ajì Kọ̀mọ́rù dín ayé lóyún. Sẹ́yìdá Mẹ́ríàm Àkìkí àti Sẹ́yìdá Kìfáyà Síngà ẹni ayé ń fẹ́. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní nǹkan wò. Wọ́n kojú bọ̀ orin fúnra wọn lọ́kìtì gbé ọ̀rọ̀. Ó tẹ́ mi lọ́rùn fíìsìdì ẹ ti jáde báyìí. Marketed and distributed by Golden Point Music shop number 4 Golden Point Plaza lẹ́yìn Abuja Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 002-067-3345 tàbí 003-310-6999 fíìsìdì orin Islam ó tẹ́ mi lọ́rùn ó ti jáde wìtìwìtì ló ń tà ẹ tètè lọ́ra ti yín o. fíìsìdì yìí o. Ajì Sẹ́yìdá Basira tó lómi tútù yà ń gánà. Ó tún pẹ́rẹ́pẹ́rẹ́ nínú fíìsìdì yìí. Pẹ̀lú Ajì Kabiru Aláyàndé èrè àsàlátù. Fíìsìdì ìwà rere. Ó yá èrè àsàlátù láwùdà. Ajì Kabiru èrè àsàlátù. Alárẹ̀mú ọjọ́ ńlá. Bó ti yọ gbòsì yọ ibi tó wù mí ni mo lè gbóhùn mi gbà ọ́. Láṣà káfí ọ̀pọ̀ ni mo jẹ́ nínú ọjọ́ ọgbọ̀n akọrin. Ajì Basira ìyá ń gánà. Ẹ kú ọjọ́ mẹ́ta àyà olómi tútù sọmọ òṣèkún gbogbo ẹbí kan náà. Kí ló ta kókó tó ròyìn lójú ẹ ṣàlàyé fún mi. Ó dá mi lójú mo mọ̀ wípé a máa rí solúsàn sí dandan. Sẹ́yìdá ìyá ń gánà kí ló fa sábàbí eléyìí ìwà rere àtúndà. ìṣẹ̀lẹ̀ lọ́lọ́kan òjọ̀ kan ó ní yangada àtẹ̀lẹ̀ àsàlátù tún palẹ̀ nínú fíìsìdì yìí ìwà rere àwọn superstars òṣèré oní tíátà ló pàtúrẹ́ pẹ̀tẹ́ nínú ẹ̀ láwọn bíi Kúnlé Adégbìtẹ́ Bíọ́dún Ọ̀kẹ́wò Rafiu Balógun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àgbọ̀túngbò àwòtúnwò ní fíìsìdì ìwà rere ìyangada àtẹ̀lẹ̀ àsàlátù àti gbé jáde báyìí o marketed and distributed by Golden Point Music shop 4 Golden Point Plaza lẹ́yìn Abuja Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 002-067-3345 àti 003-310-6999 fíìsìdì tá a pè àkọlé ẹ̀ ní ìwà rere ó kọjá àfẹnuròyìn ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yín báyìí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀. fẹ́ gbọ́gbọ́ ọ̀rẹ́ mi àní èmi fẹ́ kọ́ máa dà ìgbà mi rárá kì í ṣètò wọ́n kì í ṣètò ọlá ó sóhun tí mo rí lára rẹ̀ kọjá ìwà rẹ̀ o torí pé wà á bù ó tún wá gbẹ̀rín ó wà religious wọ́n fi ń dá mi lọ́rùn èmi ṣe ń gbàdúrà kan lọ ṣe pé o. kó máa lo bẹ́ẹ̀ ajá Azeezat làwọn àlọ́ ti bí yá kó fàyè gbọ́ lọ́wọ́lọ́wọ́ lélẹ́yìí alábàárẹ̀ làkọ́lé ọdún sí ni àti fífi ní eléyìí o irú èyí ò wáyé rí bàbá ike àtàyè lóyún combination tí ó ṣẹlẹ̀ rí ni kò lábọ̀ tí wọ́n sọ pé kò lè ṣe é ṣe láíláí nínú fífi ní ìta fi àkọ́lé ẹ̀ní alábàárẹ̀ ní kẹ́ẹ̀rà kẹ́ẹ̀wò. Salamu alaykum ọ̀rẹ́ wa Láfáìkà
alámúhálẹ́kùn ẹ̀yìn láńkì. wàláìka. orúkọ ní àfẹsọ̀nà bínú o. bẹ́ẹ̀ sókè. ẹ̀mí láàmú mi ò bá tọrẹ ẹ wá mo ní o mọ̀rọ̀ mi lọ́jọ́ mi ò bá tọrẹ ẹ wá bí Àlàbí ọmọ Ọmọdégún. ipa wo ni Ají Kọ̀mọ́rùdín náà yẹ lóyún kó nínú VCD yìí. alábàárín tún gbé sókè. ẹ̀ẹ́dẹ̀ tọrọ ni mo dábàá máa bà mí lójú jẹ́ ọba tó ṣe yìí fún ẹ àtúnṣàlẹ̀ tó. àti àròkè Òṣòdì Òkè ìyá ìyàwó. adásọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ yìí kò yí àwọn alábàárín yìí mọ́. òru bọ̀bọ̀. ẹ kúkú jẹ́wọ́ ara yín ṣé kì í ṣe wípé ẹgbẹ́ kan gbẹ̀yìn wá. kí ló gbé ọ̀rọ̀ alábàárín délé ẹjọ́ níwájú adájọ́ Ají Kọ̀mọ́rùdín náà yẹ lóyún. àwọn agbẹjọ́rò rẹ̀ o. barista Kamilu Kọ̀ǹpọ̀ ẹgbẹ́ òṣòkè. ọ̀rọ̀ làbú ti sọ àìmọye ẹjọ́ làtún ti ro ẹ̀kọ́ bójú mú wọn kẹdájọ́ bẹ́ẹ̀ ni tó jẹ̀bi o. agbẹjọ́rò kejì ní barista Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì. àfàìmọ̀ kí ilé ẹjọ́ má gbiná o. ó yá gbé sókè. kékeré kíkọ́ olúwa ni ẹlẹ́rìí tí mo ń sọ ó máa tó dé olúwa mi tó bá wá dé olúwa mi ọ̀rọ̀ yíyá yàn tí mo fẹ́ ká ní sùúrù fún. ẹ wo àgbọ̀túngbò àwòtúnwò ní audio CD àti VCD alábàárín. ó ti jáde. marketed and distributed by Golden Point Music the giant marketer. shop for Golden Point Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-3106-999 tàbí 002-067-3345. audio CD àti VCD alábàárín. gbogbo àwọn ìlú mọ̀ká stars ló kóra jọ pọ̀ sínú ẹ̀. ó ti jáde. go get your copy now. Késù mọ́ wà rí wa ọ̀ ìfẹ́ mi ìwọ sálálà bàrò mi o. Agboolé ńlá kan rèé o. Ènìyàn mélòó la lè rí níbẹ̀? Ẹranko mélòó la lè rí níbẹ̀? Làbákà lẹ́ni tó jẹ́ ọkọ, Sídíkọ̀ lẹ́ni tó jẹ́ ìyálé, Mọ́ríàmọ̀ lẹ́ni tó jẹ́ ìyàwó, Mùyínátù lọ́mọ tí wọ́n bí. Lẹ́yìn ìgbà náà ìyálé ò bí mọ́mọ́, ọkọ ìyàwó sì bínú póun ọmọ ní tipátipá. Ẹ̀yin jọ̀mọ́ tẹ́ǹtẹ́ ti gbọ́ ẹgbọ́n tó ṣẹlẹ̀ nínú ọgbà náà. VCD agboolé ńlá ta wíìrẹ̀. agboolé ńlá agboolé aláriwo. agboolé Haji Ibrahim Labaika. ọkọ ìyàwó aláya méjì ní rọgbàrọgbà. torí kí la fi ń fàyà torí kí la fi ń fọkọ ṣé nítorí ọmọ ni àbẹ́lẹ́ni tí ò bá bímọ kò lè rí lé ọkọ gbé kò sì lè rógún ọkọ jẹ gbogbo ayé gbà wípé torí ọmọ la fi ń fọkọ la fi ń fàyà. Amina Sídíkọ̀ Labaika ìyàwó nọ́mbà 1. ìyálé lọ́ọ̀dẹ ọkọ ẹ̀sán tẹ́ ẹ bá wá. èmi nìyálé ọkọ èmi lájà Sídíkọ̀ Sídíkọ̀ tún ọmọ gàtà mo sì bímọ ọkàn fọkàn Mùyínátù lọmọ ń jẹ ó tó kó gbà ọlọ́run tí pàṣẹ sí wọ́n bá ní kókó fẹ́ yàwó ẹgbẹ́ fún wa jẹ̀bi pé mo ní kókó mi fẹ́ yàwó. ẹ dá sọ̀rọ̀ yìí o gbogbo ọlọ́gbọ́n olóyè ọmọ Nàìjíríà. Mariam oúnjẹ ọmọ ìyàwó nọ́mbà 2 ó yá làbárẹ̀ dá. èmi lẹ́ni tí wọ́n wí èmi lẹ́ni tí wọ́n sọ èmi lájà Mariam oúnjẹ ọmọ èmi níyàwó kékeré ìyálé ló fẹ́ mi fọ́kàn ọkọ mi sì fẹ́ràn mi èmi kan fẹ́ràn ọkọ bí wọ́n ṣọ́kùnrin kí fẹ́ràn ọkọ kọ́kọ́ mi fẹ́ràn mi. ilé ọkọ ilé ẹ̀kọ́ ni lóòótọ́ mo gbà. VCD ìyá agboolé ńlá ló tún sọ ọ̀rọ̀ nísàlẹ̀ kọ̀kọ̀. VCD agboolé ńlá àti gbé jáde marketed and distributed by Mr. Go-Getter Golden Point Music shop 4 Golden Point Plaza lẹ́yìn Abuja Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 002-067-3345 àti 003-310-6999. VCD oní Islam agboolé ńlá Haji Ibrahim Labaika Sídíkọ̀ Labaika Mariam oúnjẹ ọmọ agboolé ńlá tó kún fún ìrírí ayé alágbára. ẹ̀yin náà ra VCD yìí kẹ́gbọ́ kẹ́wò kẹ́rí ẹ̀kọ́ lákọ́ nínú ẹ̀. àwọ̀ tó wò ní ó kọjá bẹ́ẹ̀ ẹ máa rà ó. àlọ́ mi furu gbàgbó. lórí kíni. ó dá lórí ọba ìlú kan ẹlẹ́ẹ̀kẹta lọ́ba tó jẹ ẹyẹ kan bẹ nínú ààfin látòrí ọba alákọ̀ọ́kọ́ lẹ́yẹ yìí ti kọrin pé tó ń tòrò tòróró tó ń tòrò tòróró.
ọmọọba Mujidat Damilọ́lá ló lọ kó ẹjọ́ bá Haji Kọmọrùdín Ọdúnlámì Ayélóyún o. ó yẹ ká gbọ́ ti Haji Mujidat Damilọ́lá báyìí. ìṣẹ̀lẹ̀ ńlá kan òun ló ṣẹlẹ̀ kábíyèsí báwa jà lọ́bẹ̀ fi mi jàgélé gẹ́gẹ́ bí ọmọọba kan ṣoṣo tó ń bẹ nítòsí. Haji Aláyélúwà Sùlẹ̀mánù Àlàó Màláíkà olórin ọba tó fẹ́ dàná ọba gbogbo ọ̀nà ló ń gbà. ó yẹ Aláyélúwà Màláíkà gbọ́n sókè. ẹ bá sọ pé ó ti yá lẹ́sẹ̀kẹsẹ̀ pé kí n máa mú lọ Àlàó yóò ti jẹ́ rárá bẹ́ẹ̀ ló ti yá lẹ́sẹ̀kẹsẹ̀ ń ó máa mú lọ. Abdullahi Jubril ẹyinjú Ànábì ó náà fẹ́ dàná ọba gbogbo ọ̀nà ló ń gbà ẹ tún gbà. ayé mi ló bá délé oyà orí ayé ọmọ ṣàléwá ọmọ wùmí ọmọ làbákẹ́ olólùfẹ́ yídú Ànábì olólùfẹ́ Abudulayi. kí ló ti ṣe ọ̀rọ̀ yìí sí. olórí ìtọ́ ìbátí ló gbé mọ̀ràn kalẹ̀ ní gbẹgẹdẹ bá gbiná. ọwọ́ mi la máa fi yanjú ìdíje yìí ẹni mójú owó inú owó yìí òun ló lọ mọ́ bá ẹni mójú owó inú owó yìí òun ló lọ mọ́ bá. táwa ni Haji Mujidat fẹ́ fẹ́ báyìí o. láàrin Màláíkà àtẹnudú Ànábì tó máa gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu sá. àfikẹ́ ẹ̀rọ fíìsì di orin yẹ́ ẹ̀sìn àtàṣàkẹ́ wò. láti bẹ̀rẹ̀ ló fi ìjà yẹn pọ̀ nǹkan kì í síbẹ̀. ẹ̀sìn àti àṣàlàkọ́lé fíìsì di yìí ó lágbára. a ti gbé jáde marketed and distributed by Mr. Go-Getter Golden Point Music shop 4 Golden Point Plaza lẹ́yìn Abuja Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 002-067-3345 àti 003-310-6999. fíìsì di orin Islam ta àpàkọ́lé ẹ̀ ní ẹ̀sìn àtàṣà. ẹ̀kọ́ rẹpẹtẹ kúnú ẹ̀. tá a lè fi ṣòdiwọ̀n ayé wa. ẹ tètè lọ ra tìyín báyìí aṣọ́rí rẹ̀. akíhun sọ́láàdì ẹ jẹ́ ká máa kírun Ọlọ́run ló pa wá láṣẹ wípé ká máa kírun. Ọlọ́run ló pa wá láṣẹ wípé ká máa kírun. Ọlọ́run ló pa wá láṣẹ wípé ká máa kírun. Àdàbí yòrò pé o, àdàbí yòrò pé o, àdàbí yòrò pé o, àdàbí yòrò pé o, bínú bá ń bí wa, kágbẹ́ bí inú mi, àdàbí yòrò pé o, àdàbí yòrò pé o, àdàbí yòrò pé o, bínú bá ń bí wa, kágbẹ́ bí inú mi. Àdàbí ṣòro pé o, àdàbí ṣòro pé o, àdàbí ṣòro pé mo sọ, àdàbí ṣòro pé o, àdàbí ṣòro pé o, bínú bá ń bí wa, kágbé bínú mi, àdàbí ṣòro pé o, àdàbí ṣòro pé o, àdàbí ṣòro. Àdàbí ṣòro pé o, àdàbí ló fà sábàbí, àdàbí ló fà sábàbí, àdàbí ló fà sábàbí, gbogbo wàhálà tó ré kọjá bínú bá ń bí wa, ẹ jẹ́ a ṣọ́ra láti máa ṣe pé ká sọ̀rọ̀ ẹnu wa, tóra ò mọ̀ Màláíkà tó ré kọjá lásìkò yẹn tó lè fàṣẹ sí. Káfẹ́ ìṣọgbọ́n, káfẹ́ ìṣòye, káfẹ́ ìṣọgbọ́n, káfẹ́ ìṣòye, torí àdàbí ṣòro pé o, àdàbí ṣòro pé o, àdàbí ṣòro. òjijì kúrò lórí mi o. ọba tó ní mí bá fẹsọ ẹ̀wọ̀n dán mi wò. dákun ọba tó ní mí bá fẹsọ ẹ̀wọ̀n dán mi wò. à ń pọ̀rọ̀ yìí lówe ó fẹ́ máa láró nínú. ọlọ́run tó ní mí yíya gbogbo
faṣọ ẹ̀wọ̀n dán mi wò à ń pọ̀ ọ̀rọ̀ yìí lówe ó fẹ́ máa lárò nínú. ààrẹ mú ọ̀la dára làgbẹ́ máa ń rò mi ò fi jẹ́ kágbẹ́ ó bínú kú o àlọ́ dára làgbẹ́ máa ń rò mi ò fi jẹ́ kágbẹ́ ó bínú kú. mi ò kúkú mọ̀ páyà tó bímọ fún mi èsì ló ṣe lọ́jọ́ náà òun ò kú mọ̀ páyà tó bímọ fún mi èsì ló ṣe lọ́jọ́ náà ló ṣe fi mí lọ́kàn balẹ̀ dájú wípé ọ̀rọ̀ mi ò ní já síkú o ló ṣe fi mí lọ́kàn balẹ̀ dájú wípé àlọ́ ọ̀rọ̀ mi ò ní já síkú. àwọn kan ti jókòó sí kọ̀kọ̀ níbì kan wọ́n ń retí kọ́ yẹgi fún àwọn kan ti jókòó sí kọ̀kọ̀ níbì kan ìdájọ́ ikú ni wọ́n fẹ́ gbọ́. ṣùgbọ́n lọ́la ọlọ́run ọba tí kò ní kú mọ̀mọ́ pọ́rọ̀ mi ò ní já síkú o lọ́la ọlọ́run ọba tí kò ní kú gbogbo pọ́rọ̀ mi ò ní já síkú. ọba tó dá fẹ́fẹ́ tí ò fi ṣẹ̀wọ̀n rí wá tú mi sílẹ̀ ọba rere o ọba tó dá fẹ́fẹ́ tí ò fi ṣẹ̀wọ̀n rí má sọ mí dẹ̀wọ̀n ọba rere. ọlọ́run tó ní mí ìyà gbogbo ikú òjijì kúrò lórí mi. ọba tó ní mí má faṣọ ẹ̀wọ̀n dán mi wò ọba tó ní mí má faṣọ ẹ̀wọ̀n dán mi wò à ń pọ̀ ọ̀rọ̀ yìí lówe ó fẹ́ máa lárò nínú. ìjàpá ń lọ ṣáájú wọn lọ́jọ́ wo ló máa dé ó lọ́jọ́ tóun bá tó tẹ́ ẹ̀tẹ́ rèé ikú nìyí orí mi jọ ọlọ́run dákun tètè gbẹ́jọ́ mi rò wọlá ẹni tó kọ́kọ́ dájọ́ o yá rọ́bì tètè gbẹ́jọ́ mi rò wọlá ẹni àkọ́dájọ́ fún kó sádájọ́ nínú kó dẹjọ́ mi nù kí wọ́n ní máa relé kíákíá o kó dàrú mọ́ wọn lójú kí wọ́n ní mọ́wọ́ mẹsẹ̀ kí wọ́n ní máa relé kíákíá. ọlọ́run tó ní mí ìyà gbogbo ikú òjijì kúrò lórí mi. ọba tó ní mí má faṣọ ẹ̀wọ̀n dán mi wò ọba tó ní mí má faṣọ ẹ̀wọ̀n dán mi wò à ń pọ̀ ọ̀rọ̀ yìí lówe ó fẹ́ máa lárò nínú. onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o ohun kálukú bá ṣe òun mà ní jó gbẹ̀san. onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o ohun kálukú bá ṣe òun mà ní jó gbẹ̀san. onílò ní jẹ́ onílò ní jẹ́ onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o ohun kálukú bá ṣe ohun tí kò wá bá ṣe òun bá ní yóò gbẹ̀san. onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o ẹni abẹ lọ́wọ́ o onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o ohun kálukú bá ṣe òun bá ní yóò gbẹ̀san. bàdógún ọdún ogún ọdún á pé bàdógún ọdún ogún ọdún á pé bàdọ́gbọ̀n oṣù ọgbọ̀n oṣù àpòfà arákùnrin wa ẹ̀san kì í gbé tọ́mẹ́jọ ẹ wá ta tún gbẹ̀jọ́ síwájú lọ́jọ́ kejìlá nínú ọdún tá a yìí èní lọ́jọ́ kejìlá òní lọ́jọ́ kejìlá ẹ̀san kì í gbé lọ́jọ́ tí wá pé. onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o ohun kálukú bá ṣe òun mà ní yóò gbẹ̀san. mo fẹ́ kó mọ̀ pé ẹni wẹ̀wù òdì tó kọjú ẹ̀ sẹ́yìn bó bá dára ó ń bẹ lọ́rùn ẹ̀ omi àwò ẹni wùwà tó dára àbò wùwà tí ó dáa kóhun kan ṣèdájọ́ kọ́lọ́hún tó dájọ́ ilé ẹjọ́ tàwa yìí bí àlùkìyámọ̀ ni ọjọ́ àgbéyìnde fẹ́mi dúró bí ọlọ́run ọba tó ṣèdájọ́ kó wá oníṣàbòsí ẹrú tó bá dijọ́ ìdájọ́ tí ń fẹ́ ṣe lónìí omi oníṣojú ṣáájú bó bá ṣe rí má ṣe dá. onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o ẹni abẹ lọ́wọ́ o onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ o ẹni abẹ lọ́wọ́ o kálukú bá ṣe òun mà ní yóò gbẹ̀san.
dàgbà dùgbùdùgbù làárọ̀ bígi burúkú bá dàgbà ó lè wó pẹ́ ní re igi tí o bá ṣe sóre bàbá bẹ̀ kò burú. mo ṣe bí fìlà ogun ló máa kọ́hún bá ṣe dé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò fojú ọ gbangba ká ṣe ìdájọ́ gbangba káyé orí ní gbangba kó tó dọjọ́ gbangba fẹ́lọ́hún á kó wá sí gbangba. ìdájọ́ mi rèé o ìdájọ́ mi rèé mo sọ pé ìdájọ́ mi rèé o ìdájọ́ mi rèé tẹ̀bí tara kẹ́ máa gbọ́ o ìdájọ́ mi rèé àti ẹ̀yin ọ̀rẹ́ tẹ́ bá wá ìdájọ́ mi rèé ẹ̀san kì í gbé kó máa gbọ́ o ìdájọ́ mi rèé títí tẹ́mi yóò fi bọ́ o ìdájọ́ mi rèé ẹ lọ yẹgi fún kókú ìdájọ́ mi rèé ikú máa lèrè ẹ̀ṣẹ̀ ìdájọ́ mi rèé ìdájọ́ mi nìyẹn o ìdájọ́ mi rèé mo sọ pé ìdájọ́ mi nìyẹn ìdájọ́ mi rèé. ọlọ́run o àṣẹ bí mo sá ti bẹ̀rẹ̀ ọlọ́run o yé àníṣe bí mo sá ti bẹ̀rẹ̀ ọlọ́run ó tún ṣe wá dogun wàyẹ̀gì fúnra ẹni àfìgbà tọrọ ìpadà já sí kú. àṣẹ bí mo ṣá ti bẹ̀rẹ̀ ọlọ́run ó tún ṣe wá dogun wàyẹ̀gì fúnra ẹni àfìgbà tọrọ ìpadà já sí kú. ká tójú ẹni yọ̀dà ká tẹ̀yìn yọ ọlọ́run o ká tójú ẹni yọ̀dà ká tẹ̀yìn yọ o ta ló máa gbọ́ ọjọ́ ikú ẹ̀dùnnú o ta ló máa gbọ́ ọjọ́ ikú ẹ̀dùnnú o àfọ̀dájú alábìàmọ̀ ìkà ló lè sọ wípé ẹjọ́ ikú tí wọ́n dá yìí gan ló dá. àṣẹ bí mo ṣá ti bẹ̀rẹ̀ ọlọ́run ó tún ṣe wá dogun wàyẹ̀gì fúnra ẹni àfìgbà tọrọ ìpadà já sí. àní bẹ́nìyàn gbà wọ́n lọ́hùn kọ́ yóò padà ṣe wọ́n lọ́hùn kọ́ ẹni tí ó gbà wọ́n lọ́hùn kọ́ yóò padà ṣe wọ́n lọ́hùn kọ́ ọlọ́run awakọ̀ akàkọ́lẹ̀ màwọn tó ti kọ̀ ọlọ́run awakọ̀ akàkọ́lẹ̀ màwọn tó ti kọ̀ ẹni tọ́lọ́hún mú tó ń jà fìtàfìtà níbo ló máa gbà ẹni tọ́lọ́hún mú tó ń jà fìtàfìtà níbo ló máa gbà ọlọ́run ló dájọ́ yẹn kì í ṣèyàn rárá ló jẹ́ ń gbà ọlọ́run ló dájọ́ yẹn kì í ṣèyàn rárá ló jẹ́ ń gbà foríjì mi ọlọ́run mo túbà o foríjì mi ọlọ́run mo túbà foríjì mi ọlọ́run mo túbà o foríjì mi ọlọ́run mo túbà ẹ̀ṣẹ̀ tí mo tẹ̀ tí mo mọ̀ tó kéré èyí tí mo tẹ̀ tí mo mọ̀ tó tóbi o ẹ̀ṣẹ̀ kan ò kéré ní iwájú ẹ̀sà àti a foríjì mi ọlọ́run mo túbà o. foríjì mi ọlọ́run mo túbà o foríjì mi ọlọ́run mo túbà ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó kéré èyí tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó tóbi o ẹ̀ṣẹ̀ kan ò kéré níwájú ẹ̀sà àti a foríjì mi ọlọ́run mo túbà. mo máa dúpẹ́ ọlọ́run Àlàní alihamudulilá ọlọ́run ó ṣe Àlàní ṣùgbọ́n lọ́la ọba tó dá mi kò ní ṣe ọ̀tá tó ń robí romi àforí ẹ̀gbẹ́ kò ní ṣe mi ò ní jẹ́lẹ̀wọ̀n mi ò ní sọ́kú kò ní ṣe àmì lọ́la yíyá mi àríkẹ́yàdé kò ní ṣe láíláí láíláí. kò ní ṣe.
fẹ́ wá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ̀ka wá pọ̀ mọ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ẹ tún ká wá pọ̀ mọ́ ẹ fèrè kí tóbi ẹ máa pẹ́ fún wa ẹ ṣe àdúpẹ́. ìyá alálábàárò ọmọ o ìyá alálábàárò ó ṣó máa rẹ̀ ní àmì ẹ ṣe àdúpẹ́ ẹ kú ìtọ́jú wa. Màmá mi mo fẹ́ kẹ́ gbọ́ mi òde. Màmá mi mo fẹ́ kẹ́ gbọ́ mi lórúkọ mi ẹni rẹ̀ Mẹ́dínà pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi àtàwọn ìbejì àwọn nọ́rọ̀ mi sí bẹ́ẹ̀ ṣe tọ́jú àgbo ẹ tún fi àjẹ́ wá lápá kan tá a bá lọ ní gbòòrò èsì wa ti fún wa lọ́mọ dájú nìyẹn tó ránkọ̀ ẹ̀ lẹ́wọ̀n. ọ̀dẹ́lẹ́wọ̀n náà pè wá látọ̀dọ̀ gèdè ẹ̀wọ̀n solution sí ọ̀rọ̀ dáàdì wa agbára bẹ́ẹ̀ lọ́wọ́ yín. ẹ̀kọ́ ṣe tó wù yín mọ́mí ẹ̀ ń ṣe tó wù yín o ẹ̀ ń ṣe tó wù yín irú èyí ò dáa. ìyá alálábàárò ọmọ lábàárò ọmọ o ìyá alálábàárò bí mo gbọ́ tó máa ń wí. ìyá mi ẹ ṣe àdúpẹ́ ẹ kú ìtọ́jú ọmọ ẹ ò jèrè ọmọ. Mami aronú sọ̀rọ̀ mi ẹ̀ wá solution sí bí jáde lọ́gbà ẹ̀wọ̀n. Mami ó gbọ́dọ̀ kú dádì wa ó gbọ́dọ̀ kú kò tí tẹnu ọmọ ò bá ìyá ẹ̀ pàdé mọ́. ẹ̀sìn jù wá nù ó wá àgbàlá ń dà yìí bẹ́ẹ̀ ò bá fẹ́ fojú sunkún wa ẹ̀ wá solution sí lágbára ọlọ́run mi ò ní fojú sunkún ọmọ adìyẹ láàgùn ìyẹn ẹni ò jẹ́ àmọ́ òun gbìyànjú ìwọ̀n tí mo lè ṣe fa. lágbára ọlọ́run mi ò ní fojú sunkún ọmọ adìyẹ láàgùn ìyẹn ẹni ò jẹ́ àmọ́ òun gbìyànjú ìwọ̀n tí mo lè ṣe. lágbára ọlọ́run mi ò ní fojú sunkún ọmọ lágbára ọlọ́run lágbára ọlọ́run mi ò ní fojú sunkún ọmọ adìyẹ láàgùn ìyẹn ẹni ò jẹ́ àmọ́ òun gbìyànjú ìwọ̀n tí mo lè ṣe. lágbára ọlọ́run mi ò ní fojú sunkún ọmọ adìyẹ láàgùn ìyẹn ẹni ò jẹ́ àmọ́ adìyẹ lágùn pa ìwọ̀n tí mo lè ṣe. ohun tí òye yín pọ̀ ju ohun tó yé yín lọ. ohun tí òye yín pọ̀ ju ohun tó yé yín lọ. ní má tẹnu bọ̀rọ̀ ohun tí bàbá yín ṣe ṣé bí díẹ̀ ṣojú ẹbí ò ṣojú àwọn tó kù. kì í ṣe pé mò ń gbòòrò kì í ṣe pé mò ń gbòòrò sí yín lọ́kàn mi ò kọ́ yín sí bàbá yín mi ò kọ́ yín sí bàbá yín ṣùgbọ́n wà kó wá tí kó wá bá wù òun ni yóò gbẹ̀san. lágbára ọlọ́run mi ò ní fojú sunkún ọmọ adìyẹ láàgùn ìyẹn ẹni ò jẹ́ àmọ́ òun gbìyànjú ìwọ̀n tí mo lè ṣe. tó bá dóhùn tẹ́ fẹ́ gbọ́ iṣẹ́ mi mò ń ṣe òfin mò ń tẹ̀lé ṣé kí n fira mi sílẹ̀ n fi di bàbá yín ṣé yẹ tẹ́yìn lọ́rùn bójú ohun tẹ́ fẹ́ nìyẹn bódò lábí lẹ̀ bá mọ́. wọ́n ní kán tún bàbá yín lẹ̀ kí n máa bẹ̀ nípò wọn. lágbára ọlọ́run mi ò ní fojú sunkún ọmọ adìyẹ láàgùn ìyẹn ẹni ò jẹ́ àmọ́ òun gbìyànjú ìwọ̀n tí mo lè ṣe. òbí rere Aminatu ó tọ́jọ́ mẹ́ta. 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 sálàbíà ló wà ó gbogbo ilé ń kọ́ ó. òbí rere Aminatu ó tọ́jọ́ mẹ́ta. akíndéédéré ń lásán Aminatu mi. pàápàá jùlọ ẹ̀yin adájọ́ òun sọ fún mi tẹ́lẹ̀ wípé òun bọ̀ wá. ìmọ̀ká dúpẹ́ ẹ̀fà láwùrọ̀ mi pé kẹ́kẹ́ ṣe kẹ́kẹ́. ìdílé nǹkan kì í ṣe lálejò. Aminatu ọmọ mi ò bí ewé. gbogbo lẹ́wà dáadáa bá mi yẹn ṣeun gan-an. gbogbo lẹ́wà dáadáa bá mi yẹn ṣeun gan. bó ṣe ká mi lára sí i ló jẹ́ kí n kánjú wá. mo dẹ̀ ti mọ̀ pé lọ́lá ọlọ́run mo máa
bá yín nílé ẹ fi yẹn sílẹ̀ náà nǹkan àlejò yẹn ẹ má ṣe yọnu ọ̀rọ̀ ohun tó dùn ní ló ń pọ̀ lọ́rọ̀ ẹni kì í sọ ohun tí mo bá wá èyí lè sọ fún mi pé bó bá kọjú sí mi ẹni kì í ta tó bá kẹ̀yìn sí mi ẹni kì í ta tó bá wá kèmí nìkan kí n tèrò ara mi pa ó ti pè mí nìkan mo ti ronú mi ò rí solution sí mi bá tún ní kí n wá ẹ gbà mí nímọ̀ràn kẹ́ gbà mí nímọ̀ràn ẹ gbà mí nímọ̀ràn ọjọ́ dájọ́ ti dé tán. dákun ẹ gbà mí nímọ̀ràn ọjọ́ ti fẹ́ pé o. ẹ dákun ẹ gbà mí nímọ̀ràn ọjọ́ ti fẹ́ pé. ẹ dákun ẹ gbà mí nímọ̀ràn ọjọ́ ti fẹ́ pé o. ẹ dákun ẹ gbà mí nímọ̀ràn ọjọ́ ti fẹ́ pé. ìmọ̀ràn kan ò tí tó ẹ fi mìíràn kún. ẹ dákun ẹ gbà mí nímọ̀ràn ọjọ́ ti fẹ́ pé. àmì náà tún gbọ́. òbí èrè gbọ́ kágbani nímọ̀ràn kò dàbí kátẹ̀lé kágbani nímọ̀ràn kò dàbí kátẹ̀lé mo sọ fún ẹ lọ́jọ́ sí tó bá kọjú sí ẹ gbìyànjú kó ń dá tó ń bá kẹ́yìn sí ẹ gbìyànjú kó ń dá tó ń bá kú wá nìkan kó dẹ́rù ara rẹ pa kí lórí ṣe sí i àtọ́dún keje romadìyà fọ́ sọ́jà ẹni ẹ̀rọ lọ ṣé ò fẹ́ kó wálé wá sùn ní àtàpàkò tẹ́rí ẹ̀ àlébínú ẹ̀ títí káfíńlé ẹ̀ láàrin kan tó bá lè gbọ́ tèmi àríyá pòdùsà àmínà tó bá lè gbọ́ tèmi akọ́lá wọlé àrẹ̀mú ó gbọ́dọ̀ kú kò sì gbọ́dọ̀ rẹ́wọ̀n yẹn àrẹ̀mú ó gbọ́dọ̀ kú kò sì gbọ́dọ̀ rẹ́wọ̀n yẹn àrẹ̀mú ó gbọ́dọ̀ kú kò sì gbọ́dọ̀ rẹ́wọ̀n yẹn àrẹ̀mú ó gbọ́dọ̀ kú àrẹ̀mú ó gbọ́dọ̀ kú kò sí gbọ́dọ̀ rẹ́wọ̀n yẹn àrẹ̀mú ó gbọ́dọ̀ kú kò sí gbọ́dọ̀ rẹ́wọ̀n yẹn. ó dà bàbá mi ẹ ṣe gan mo ti gbọ́ tọ́lọ́run àkókò kọ́ mi mọ̀ ọ́ ṣe á ṣàánú mi ẹ ṣe sà ẹ ṣe gan arí yín pẹ́. ohun tó sọ̀rọ̀ ẹ̀dá pẹ̀lú agídí inú wọ́n sọ mí dẹ́mi nìkan ṣòwádà bẹ́ẹ̀ yẹn. ohun tó sọ̀rọ̀ ẹ̀dá pẹ̀lú agídí inú wọ́n sọ mí dẹ́mi nìkan ṣòwádà bẹ́ẹ̀ yẹn. ohun tó sọ̀rọ̀ ẹ̀dá pẹ̀lú agídí inú wọ́n sọ mí dẹ́mi nìkan ṣòwádà bẹ́ẹ̀ yẹn. ohun tó sọ̀rọ̀ ẹ̀dá pẹ̀lú agídí inú wọ́n sọ mí dẹ́mi nìkan ṣòwádà bẹ́ẹ̀ yẹn. alárẹ̀ mú mi olówó orí mi ọmọ ìsẹ́yìn oró ẹ̀bẹ̀ tí mo kọ ìfẹ́ ọkàn mi báwo ni bá ṣe rí. báwo ni bá ṣe rí kájọ máa wà ṣùgbọ́n gidi inú torí mo mọ́bìnrin mo dẹ̀ sọ fún ẹ tó ó parọ́ ọmọ mi ó ní mò ń yàlè ó lẹ́mí títa kí n tó padà bí kí n tó padà bí tí mo bá lónú méjì sórí padà bí ti dá. tó sọ̀rọ̀ ẹ̀dá pẹ̀lágídí inú ó sọ mí dẹ́mi nìkan ṣòwádà bẹ́ẹ̀. agbára ni mo lò gẹ́gẹ́ bí justice kí n gbọ́rọ̀ wẹnu ẹ òfin ò gbà mí láàyè kí n máa wá ẹ wá ni mo ṣe invite ẹ òkú ogún ọdún kí ṣàjèjì sàré mo mọ̀ ẹ́ dáadáa kó lè pé ṣíṣí débi tó máa pànìyàn o kí ni màá fi gbà ẹ́ gbọ́ péyàwó ẹ̀ tó lù pa ó rìnrìn kúrìn ó dẹ̀ tún yàlè ó ti sọ̀rọ̀ ẹ̀ sí mi rí lójú mọ̀lẹ́bí tó dẹ̀ mọ̀ wípé irọ́ ló pa á mọ́ mi ṣé gbogbo obìnrin ló yàlè lọ́dọ̀ ẹni wọ́n ti mọ̀ pé ẹ fún má rí mi bí ọ̀dájú mo gbìyànjú tèmi ṣùgbọ́n òfin lágbára ni. tó sọ̀rọ̀ ẹ̀dá pẹ̀lágídí inú ó sọ mí dẹ́mi nìkan ṣòwádà bẹ́yẹn. Bàbá ti débi iṣẹ́ ṣíṣe là ṣiṣẹ́. Bàbá ti débi iṣẹ́ ṣíṣe là ṣiṣẹ́. Àròjọ Mùsùlùkùn ní agbẹjọ́rò mi. Bàbá ti débi iṣẹ́ ṣíṣe là ṣiṣẹ́. Bàbá ti débi iṣẹ́ ṣíṣe là ṣiṣẹ́. Àròjọ Mùsùlùkùn ẹ̀yin agbẹjọ́rò mi. Àròjọ Mùsùlùkùn ẹ̀yin agbẹjọ́rò mi. Àròjọ Mùsùlùkùn ẹ̀yin agbẹjọ́rò mi. Mo kí tójúlùmọ̀ ó wá sílé ẹjọ́ ẹjọ́ sì pọ̀ nílé tàmí àdá.
ẹ̀san kìí gbé nínú ìwádìí tá a ṣe ó fìdí múlẹ̀ pé ìyàwó ẹ̀ tó lù pa hypertension ló pa màmá ẹ̀ jẹ́rìí sí sábàbí lásán ló jẹ́ látara lúlù tó lù ìyẹn akọ ẹ̀ lọ́gbọ́n látara lúlù tó lù ìyẹn akọ ẹ̀ lọ́gbọ́n látara lúlù tó lù ìyẹn akọ ẹ̀ lọ́gbọ́n. ìdájọ́ tí mo fẹ́ dá àmọ́ kó ṣe ṣì ní kì í ṣe kó déédé pa kó máa jẹ́kọ̀ọ́ fún ẹ àtàwọn ọkùnrin tó máa ń lu ìyàwó wọn lọ́wọ́ kọ́bọ̀ márùn-ún ayé àtijọ́ wa kó tó ṣẹ́jú mẹ́wàá tàbí kó lọ sẹ́wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú iṣẹ́ àṣekára pẹ̀lú iṣẹ́ àṣekára pẹ̀lú iṣẹ́ àṣekára ẹ̀san kìí gbé pẹ̀lú iṣẹ́ àṣekára. kọ́bọ̀ márùn kẹ̀ ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́run gbà mí o. orí ẹ ló yọ ẹ dúpẹ́ lọ́wọ́ orí ẹ orí kọ́bọ̀ márùn-ún olúwa ti bá ẹ ṣe má lọ sí ilé ẹ láyọ̀ pẹ̀lú àlàáfíà kò fèrí tọpọ́n máma lóbìnrin mọ́ ọlọ́run á máa ṣọ́ ẹ ọlọ́run á máa ṣọ́ ẹ ọlọ́run á máa ṣọ́ ẹ máma lóbìnrin mọ́ ọlọ́run á máa ṣọ́ ẹ. nínú orí mi bá lọ jẹ́ kìkì ahọ́n ni ojoojúmọ́ ni wọ́n máa fi ṣe dúpẹ́ o fọlọ́hún tó fi kú òjijì fọ́bírú tó tún fi kọ́bọ̀ márùn dípò ẹ̀wọ̀n fún mi o mo dúpẹ́ ọlọ́run mo sì tún gbà ẹ́ lọ́ba sí i. nínú orí mi bá lọ jẹ́ kìkì ahọ́n ni ojoojúmọ́ ni wọ́n máa fi ṣe dúpẹ́ o fọlọ́hún tó fi kú òjijì fọ́bírú tó tún fi kọ́bọ̀ márùn dípò ẹ̀wọ̀n fún mi o mo dúpẹ́ ọlọ́run mo sì tún gbà ẹ́ lọ́ba sí i. ó jọ bí eré kì í ṣeré ẹ̀yin ará mi àló jọ bí eré kì í ṣeré ẹ̀yin ará mi ẹ̀kọ́ ńlá ni fún gbogbo ẹ̀dá ayé o ẹ̀kọ́ ńlá ni fún gbogbo ẹ̀dá ayé o àkọ́kọ́ ni pé ẹ jẹ́ ká máa bẹ̀rù ọlọ́run alákọ̀ọ́kọ́ ni ká sá máa bẹ̀rù ọlọ́run kí gbogbo ọkùnrin yé máa ná obìnrin mọ́ kí gbogbo ọkùnrin yé máa ná obìnrin mọ́ àti pé gbogbo lọ́mọ kágbà fọ́ ọlọ́run àti pé gbogbo lọ́mọ kágbà fọ́ ọlọ́run ó jọkùnrin ó jóbìnrin kágbà iye ọlọ́run ṣe ó ṣọkùnrin ó ṣobìnrin kágbà iye ọlọ́run ṣe kò sọ́mọ tí ò lè gbogbo ilé ga. ìmọ̀ ìbí bá lọ bẹ́ẹ̀ kí ìjà ọ́ ni ojoojúmọ́ ni wọ́n máa fi ṣe dúpẹ́ o ọlọ́run tó fi kú òjijì tó gbèrú tó tún fi kọ́ abọ́ márùn-ún dípò ẹ̀rọ fún mi o mo dúpẹ́ ọlọ́run mo sì tún gbà ẹ́ lọ́ba sí i. ṣé bóbìnrin sáré mọ́ mi mi àríkẹ́ o obìnrin sáré mọ́ mi mi àríkẹ́ o ìyá Bùkọ́lá abiyamọ ti tọ́ ni Àríkẹ́ Adéwùnmí abiyamọ ti tọ́ ni obìnrin tún ní Sáyídà Aláàdí o màmá Kádíjà Kórèdé Àlìkùlùkù ayajagun tó ń gbógo ìdílé ga obìnrin tún ní Sáyídà àmọ́ pé mi o alájà Rámọ́tà mi màmá ìràdàgbò àmìskínú bílà ìyá gbogbo àmọ́ níyàn alámọ̀ pé ní Káyìndé akíkanjú ni olójú ọkùnrin tó lè ṣe òun àmọ́ pé ń ṣe obìnrin tún lọ Fọláṣadé Àdúnní mi ayáde sóye gboyè ganijẹ́ kú o alájà Rísíkàtù màmá ìdùnnú mi màmá Ọlájú wọn tó ní gbogbo ìdílé ga obìnrin tún ní Bọ́lá mi Àdúnní o aya Yusuf aláṣẹ Káńwáyà ní Nílọrin ìyádùn ní ọmọ fẹ́ràn oníkà abíọ́yọ̀ Bọ́lá Káńwáyà sáhùn gbogbo ìdílé ga tàlẹ́ni tó wá sọ wípé tóbìnrin báwo ni. ìmọ̀ orí mi bá lọ jẹ́ kí ìyá rọ̀ mi ojoojúmọ́ ni wọ́n máa fi ṣe dúpẹ́ o ọlọ́run tó fi kú òjijì tó mi o ó tún fi kọ́ abọ́ márùn-ún dípò ẹ̀wọ̀n fún mi o mo dúpẹ́ ọlọ́run mo sì tún bá ẹ lọ́ba sí i. mo dúpẹ́ fọlọ́run ọba ló dá mi o mo tún wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ alálùbáríkà tọ́lọ́run ọba fún mi. ìbá kúkú mọ̀ wípé obìnrin ló máa padà wá já láàánú mi ni ó kúkú sàn kí kúkú bẹ náà kí èdè gbogbo ilé ayé mi bóbìnrin àṣegbogbo lọmọ àti pé báwo lẹ ṣe rí kọ́bọ̀ márùn-ún láàrin ìṣẹ́jú mẹ́wàá péré ó rú mi lójú ẹ láyé mi. ènìyàn pápá ò tó nǹkan
mi ṣàlàyé bọ́n ṣe fẹ́ dájọ́ ohun tó sọ fún mi ni mo tẹ̀lé ẹ fi rí mi ní ilé ẹjọ́ káṣá máa dúpẹ́ fọlọ́hún ni kẹsì máa dúpẹ́ fọ lórí ẹbí wọ́n gbìyànjú ṣe púpọ̀ lọ́rọ̀ yìí pẹ̀lú àwọn àti mi ta dáwó rà lé pé kí màá mi padà sọ́dọ̀ yín. ẹni agbọ́pàá ohun tó ń bọ̀ ẹni àìgbọ́pàá ló pọ̀ jù. ọgbọ́n ọdún làkúta. àdàbí yòrò pé o àdàbí yòrò pé o àdàbí yòrò pé o àdàbí yòrò pé o bínú bá ń bí wa kágbé bí inú mi àdàbí yòrò pé o àdàbí yòrò pé o àdàbí yòrò pé o bínú bá ń bí wa kágbé bí inú mi àdàbí ṣòro pé o àdàbí ṣòro pé o àdàbí ṣòro pé mo sọ àdàbí ṣòro pé o àdàbí ṣòro pé o bínú bá ń bí wa kágbé bínú mi àdàbí ṣòro pé o àdàbí ṣòro pé o àdàbí ṣòro pé o bínú bá ń bí wa kágbé bínú mi àdàbí ṣòro pé o àdàbí ló fà sábàbí àdàbí ló fà sábàbí àdàbí ló fà sábàbí gbogbo wàhálà tó ré kọjá bínú bá ń bí wa ẹ jẹ́ a ṣọ́ra láti máa ṣe pé ká ṣọ́rọ̀ ẹnu wa tọ́ra ò mọ̀ màláìka tó ré kọjá lásìkò yẹn tó lè fàṣẹ sí káfẹ́ ìṣọgbọ́n káfẹ́ ìṣòye káfẹ́ ìṣọgbọ́n káfẹ́ ìṣòye torí àdàbí ṣòro pé o àdàbí ṣòro pé o àdàbí ṣòro pé o inú bá ń bí wa kágbé bí inú mi àdàbí ṣòro pé o. látẹ̀gídọ́gba náà ìsàmọ́kún tẹ̀mùkẹ́dìrà fọlọ́kọ́dọ́bù tẹ̀rìjì ìjìbà ìlànà dẹ́mu. ọlọ́run ló sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọlọ́run ló sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé bàdà ní síyáṣà wàlúbásímọ́lá alẹ́bí iná yóò fi kú náà fi sára ìwà dọ̀rọ̀ wàlẹ́ káàsì ní náà lọ́gá ìgbà wàlẹ́ ààfin náà ní nàásì wallahu yuhibbul muhsinin. ọlọ́run ló sọ wípé àwọn ẹni tó ń ní ìfẹ́ sí tó sì jẹ́ nílé lọ́dọ̀ wọn làwọn ẹni tó ń ṣe pé wọ́n náà ń tà fún wọn nígbà tààrà ni wọ́n nígbà tààrà jẹ wọ́n sọ̀rọ̀ rere wọn kì í bínú bọ́n bá rí ohun tó ń bí wọn nínú tó ń bá wọn nínú jẹ́ wọ́n ṣàmójú kúrò fọ́mọ́lá kejì wọn. tọkọ-tìyàwó yìí ẹ̀kọ́ ńlá lèyí jẹ́ fún gbogbo wa tá a bá ṣẹra wa ká ṣe sùúrù ká má má sáré padà bí. pápá jùlọ ẹ̀yin obìnrin kẹ́ máa tí ì rí nǹkan kékeré lára ọkọ yín tó ń bí nínú ẹ má má padà bí àdàbí tí ó bá fàyà jù. ọ̀gá ilé iṣẹ́ máma bínú sọmọṣẹ́ mọ́ ọmọṣẹ́ bọ́gá ẹ bá ṣe ṣàmójú kúrò fún ẹ̀yin ọ̀rẹ́ méjì gbẹ̀ǹjà o ẹ má má ṣe pé fúnra yín ẹ ṣe sùúrù ẹ ṣàmójú kúrò fúnra yín. ìsbírú wàṣàbírú wàràbìtù wàdẹ́kùn làálàlẹ́kùn tó fúlẹ̀hù. a ó rí pé bàbá ń ṣe sùúrù fúnra o bàbá lámojú kúrò kàkì í bínú. a ó rí pé gbẹ̀yìn ọ̀rọ̀ wa ire ló máa já sí. torí ẹ̀ àdàbí ṣòro pé o. àdàbí ṣòro pé o. àdàbí ṣòro pé o. inú bá mi wá kágbé bínú mi.
sọpẹ́ o. alihamdulilayi 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 o ọ̀rọ̀ mi já sọpẹ́ o. mo dúpẹ́ fọlọ́run ogun tí mo rò wípé ó máa le láti ṣe pẹ́rẹ́ lọ́lọ́run níṣẹ́ ẹ̀yin ọmọ mi ẹ̀yin lókun àkóbá ẹ kú àdúró tí bàbá yín ẹ̀gbọ́n yín lamẹ́ríkà tó kórè délé ọmọ mi tó jẹ́ dókítọ̀ má ṣàbẹ̀rẹ̀gùn Táìlólúkáyìndé ọmọ méjì èjì rẹ̀ ó dúpẹ́ pé mo ń bobìnrin mi ò má bàbá mọ̀ rárá lójú ẹ̀mí mi àwọn ọmọ mi jẹ́ nǹkan ọkọ mi baálé mi onírògùn àkóbá nílé ayé mọ́ èṣù ló fẹ́ gbógun ọlọ́run ti bẹ́ṣù wí ìṣọmọ aṣojú wa alihamdulilayi ọ̀rọ̀ wa já sọpẹ́ o. ẹni rógùn àkóbá ẹni rógùn àdábá. ẹni rógùn àkóbá ẹni rógùn àdábá. mo fẹ́ yálé bàbá mi ìlú Ìbàdàn nílò Olúyọ̀lé o ìlú Ògúnmọ́lá ìlú Gbẹ̀dẹ̀gùn Àkànní wáìkè Babátúndé Yusufu owó ọkọ̀ Mọ̀túrà ọkọ̀ Ṣáídà ọkọ̀ Abísọ́lá Ìdáyà owó bàbá Ṣẹ́gun bàbá Mẹ́ríyà aláṣẹ Babátúndé Global Services ìlú Ìbàdàn onídolówó àná o kẹ́mi ẹ̀ ogun kò ní kú lọ́mọdé ẹni rógùn máa kó bá ẹni rógùn máa jábá. ẹ̀kọ́ bísí ní láyé ọkọ̀ Ìdáyà àná kéwà ajíyànìdé ajíkàsímù Sàláùdíní ọkọ̀ àlèmọ́ owó bàbá àtìsá ọlọ́wọ́ Ràṣídì bàbá Sọ̀fíù ọmọ méjì mi alájàrá Fátù ayamusa bàbá mi ọmọ wọn nílé òre commissioner for energy nílùú Ìlọrin alájà Sálí elétò òyìnbó ní provision lọ́jà tuntun nílùú Ìlọrin Abisco Salami ọkọ̀ Àwẹ̀rò owó bàbá ìṣà o tó kárí ayé àfa múrí bàbá Bàrígà bàbá àmìrà Peter Ọ̀káfọ̀ aláṣẹ iléeṣẹ́ Golden Point Music gbogbo alábà ẹni rógùn àkóbá ẹni rógùn àkóbá ẹni rógùn àjábá. Àṣàbí Adé láti fàtú mi màmá wàlú òbíire fans club káàkiri àgbáyé àríyọ producer adáhùrán àkímù mọ̀fìmọ̀fì Wálídì Fàtáyì Wàzóbìyà record surplus music adé àmàwọ̀gbá babaláti alágbo ìlú Ìjẹ̀gùn big do concert lówó worldwide ara 99 ọba dára mọ́ òkè ẹ̀ jẹ̀rọ jẹ́ lílì Túndé ọdún lámì Sulemana tẹ́lọ̀ ní ẹ̀jìnà Túnjí tirẹ̀ ọlọ́wọ́ ọdún.